ẹ̀yin lọ́wọ́ sórí rédíò lálẹ́ àná. Bẹ́ẹ̀ni sá. Èló nìyá yìí gbà lọ́wọ́ tí? 81,000. 81,000. Kí ni ọ̀rà? Ọ̀rà rice, ọ̀rà epo, ọ̀rà òròǹdó, ọ̀rà spaghetti, ọ̀rà macaroni, ọ̀rà ẹyin, ọ̀rà gààrí, ọ̀rà ẹ̀wà, ọ̀rà sẹ̀mù. Gbogbo ẹ̀ ló wá jẹ́ 81,000. Ẹni lẹ́yìn ìgbà tó ń lọ tán lójú yìí tó ìyọ̀yìn tó sọ. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀jọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá ń gbọ́ àtẹ̀lé fún wa. Fásunlé Mákindé lórúkọ mi, ọmọ ayé tí kò gbọdọ̀ pa dárò gbọdọ̀ gbélé. A sọ nípa obìnrin kan tó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kúnjayé. Ẹ wo bí àwọn èèyàn ṣe pọ̀ tó lọ́fíìsì wa lónìí. Nígbà tá a ṣètò lórí rédíò nípa obìnrin tó kọ̀ ẹ́ jẹ́ Maria Dọ́lámú alias Big Money. Gbogbo ìwọ kan wá ní pé bóyá èèyàn bíi mẹ́wàá tí wọ́n gbá òun nìyá yìí fi oògùn àti àfọ̀ṣẹ́ gba ọjà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tó wà níbí gbogbo àwọn èèyàn díẹ̀ lákàn lórí ọ̀fẹ́ láti gbọ́rọ̀ lẹ́nu wọn. Àmọ́ ọmọ fẹ́ ṣe léyìí kí gbogbo àgbáyé Nàìjíríà kan rójú Ìyá Dọ́lámú láti lè máa ṣọ́ra. Bẹ́ẹ̀ bá ti dójú ẹ̀ mọ̀ ẹ̀yin náà ẹ̀ mọ̀ sọ fáwọn èèyàn pé tó bí ìyá yẹn ṣe rí rèé o. A rí pé níbi oṣù kan sẹ́yìn a ṣe ètò kan náà nípa obìnrin kan tó dáná sọ́ra ẹ̀ nítorí owó lápò. A mọ̀ bóyá rú àwọn ìyá báyìí náà ni obìnrin yìí pàdé. A ti ṣètò kan níjẹun tuntun tóbìnrin náà jẹ gbèsè tó sì gbé ẹ́sìdì tó mú tó para ẹ̀. Àìmọye irú ẹ̀. Ìdílé tá a fẹ́ fi ojú aṣebi àfihàn ẹ ti gbọ́ lórí rédíò. Ṣùgbọ́n ẹ̀hún tí èmi ò kàn sọ pé ìyá yìí bá ti bọ́ síta ẹnikẹ́ni ò gbọdọ̀ súnmọ́. Ẹ bá a ṣí ẹ̀ kẹ́ máa wò ó láti lè ṣọ́ra pé lóòótọ́ nábìdẹ̀ ń ṣe ó dùdú wà oògùn wà agbára wà. Ẹ bá mú ìyá yẹn bọ́ síta. Ẹ bá ń fi ojú ìyá yẹn ṣé bàbá òun rèé. Ṣé ìyá yẹn ẹjọ́ wọn wà bàbá yẹn rèé. Ẹni sùúrù ìyá kan pè mí látàtọ̀ tàbí mọ̀ bí àyẹ̀ ètò aláàrá ẹgbọ́n lẹ́yìn tí wá ṣáyìn ni ẹgbẹ̀ wá látàtọ̀ láàárọ̀ ọ̀tá tí ẹnì kan pọ̀ ẹjọ́ ṣe kọ́fẹ́ ṣe ẹjẹ́kọ́ ṣe fídíò ẹ má pariwo ẹjọ́ bàbá ẹjọ́ sọ̀rọ̀ náà ẹ̀yin lọ́wọ́ sórí rédíò lálẹ́ àná. Èló nìyá yìí gbà lọ́wọ́ tí? 81,000. 81,000. Kí ni ọ̀rà? Ọ̀rà rice, ọ̀rà epo, ọ̀rà òròǹdó, ọ̀rà spaghetti, ọ̀rà macaroni, ọ̀rà ẹyin, ọ̀rà gààrí, ọ̀rà ẹ̀wà, ọ̀rà sẹ̀mù. Gbogbo ẹ̀ ló wá jẹ́ 81,000. Ẹni lẹ́yìn ìgbà tó ń lọ tán lójú ìyọ̀yìn tó sọ. Àwọn obìnrin ará kúta ọ̀dà. Àdìgbẹ́ olórí. Ẹ ti bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní kó sọ̀rọ̀. Ẹ̀yin náà jẹ́ kan lára wọn àbí. Bẹ́ẹ̀ni mi gangan mo mú wá bíbá. Ẹ̀yin gangan lórí ẹ̀yin gangan lórí. Lẹ́yìn ìgbà tẹ́ rí bàbá wọlé. Èmi mo ní wọn ní tó kù. So mo dẹ̀ bá wọn fa ẹ̀jẹ̀ ìfọ̀pá 30,000 nínú 72,000. So wọ́n yí mi gbà lọ́dún fún mi ló jẹ́ kí n mú ọ wá bíbá yìí. Ọ̀dà ẹ̀yin kábọ̀ tí ń ṣe ṣé ìyá yẹn rí ẹ má pa àwọn ènìyàn. Ọmọbìnrin kékeré báyìí. Fọláṣadé láti sí Ọlọ́run ṣẹ̀yẹ. 28,500 ní Fàdámà ní Kìnìún Fábọ̀ stop. Ṣé ẹ dá obìnrin mọ̀? Ṣé ẹ dá mi mọ̀? Ẹ ti dá a mọ̀. Gbogbo wọn lẹ dá mọ̀. Ṣé ẹ dá mi mọ̀ abẹ́ dá mi mọ̀? Ẹni o ti sọ ẹsẹ̀yẹ bá. Ẹ bá wa tún sẹ́yìn ẹjọ́ tó ẹ máa mú ẹ̀yìn ọmọ yìí rẹ̀ gbogbo kí ni ìyá yìí ṣe fọ́mọ tiẹ̀? Owó lọ́wọ́ ẹ̀yìn àti búrẹ́dì. Owó àti búrẹ́dì. Bẹ́ẹ̀ni, Jésù Olúwa ló ń tà. Gbogbo ìgbà àti bàbá olóyè. Ẹ̀yin ni nínú November. Ọmọ yìí dá ẹ̀sùn sáyé.
Àwọn èèyàn kan bàjẹ́. Wọ́n ní ẹ̀sùn mẹ́yìn. Ọyọ títọ́ títọ́. Ọyá lọ́dọ̀ tí láti Mango òkè àṣà. láti Mango lókè àtà ìjọ. láti Mango lókè Ṣé àṣà. ẹ̀dá ìwọ̀n náà? Kí ló ń gbà lọ́yìn? Wọ́n láwọn ọmọ yóò. Akétépe ẹ sọ pé abúlé ọ̀sìn gbé. Ẹ ní abúlé ọ̀sìn gbé. Ẹ gbọ́. Ṣé ẹ̀mọ̀ mi àbẹ́ mọ̀? Ẹ lọ gba talẹ́dọ̀ ya dé. Ẹ lọ gba talẹ́dọ̀ ya dé. Ẹni tún ló wáyé lọ́dún yóò náà. Ó tó díẹ̀ díẹ̀ o. 33,450. Èmi ní àbúrò ọkọ wọn tó wá lù ní jìbìtì. Báwo ló ṣe jẹ́? Ẹ ṣe ló sì mọ̀ wọ́n ọkọ wọn. So ọkọ wọn ẹ̀gbọ́n lọkọ wọn jẹ́ sí mi ní àgọ́ òjò. So mo dẹ̀ ti mọ̀ wọ́n ti pẹ́. Bí mo ṣe wá sùn lọ́jọ́ yẹn inú òjò lọ́jọ́ yẹn mo ṣe dé nìyẹn tọ́nà fẹ́ rajà. Ó ní mi ò lè tajà fún yín torí mo mọ̀ orúkọ tí ẹ̀ ń wí tẹ́lẹ̀. Wọ́n ṣá bẹ̀ mí ọ̀nà wọn lọ bẹ́ẹ̀ nìkan tó fẹ́ náà fẹ́ gbọjà lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò ta ọjà fáwọn. Ọmọ wọn tí wọ́n mú dání yẹn inú ẹ̀wọ̀n ni kéjì wọn bí ọmọ yẹn sí. Bẹ́ẹ̀ ni ó bí ọmọ yẹn sí nígbà tó ọmọ yẹn náà lọ jalè. Ọmọ yẹn ti ẹ́ dìbò orí ẹ̀ tí tó bí wọ́n tó tì lẹ́wọ̀n ọmọ yẹn tó bí ọmọ yẹn. Nígbà tí ọmọ yẹn kúrò ní ẹ̀wọ̀n ni ọkọ sọ pé òun ò lè gba ọmọ yẹn pẹ́sẹ́ kò ń sọ ọmọ yẹn ní tẹ̀wọ̀n lọ ní àbí báwo. Pẹ̀tí náà tó wá sọ fún mi pé ẹni táwọn lọ rajà lọ́wọ́ ẹ̀ àwọn ò fẹ́ kí ẹnì yẹn ń kọ́ àwọn òkò sọ́jà táwọn máa tà ní ọjọ́ yẹn pé kí n má wọrí táwọn bá ti ń tà tán àwọn máa kówó ẹ̀wà. Mo kọjá 33,450 ló wà lówe láti jọ yẹn nọ́mbà tó fún mi kò pé tí kò lọ. Mo wá ọkọ iṣẹ́ ìkúrò nínú ẹ̀gbọ́n mi ṣe ìkúrò mi ẹ̀gbọ́n iṣẹ́ ìṣẹ̀kọ́ ẹ̀gbọ́n mi ṣe ìkúrò mi kọ́ bímọ fún. Big mommy. Ẹ jẹ́ ká bọ́ síta ẹgbẹ́ ọ̀lẹ́dọ̀. Wọ́n ìpè jáde. Olóò mọ́lẹ̀. Èmi kọ́ ìbẹ̀rẹ̀ kò ló tẹ́ bàbá òṣà kan bàbá òṣà ní ibi tí chọ́ọ̀chì ló fi sí wà. Ìbẹ̀rẹ̀ kòjó 2021 ẹ̀mọ́ mọ̀ yóò bí dání. 33,000 ló fún mi lò. Bàbá òṣà lẹ́bi parọ́. Ẹlọ́mọ̀ bàbá òṣà ní ìbẹ̀rẹ̀. Igo, máa lọ. Lókè Àrẹ́gbà, onígbìlà white, ẹ̀dẹ́gbìlà white, ìdílé ọ̀kẹ́lẹ́kù, lókè Àrẹ́gbà. Ẹ máa lọ. Lẹ́yìn kan. Abúlé òjèrè, epo 5 litres òróró ọ̀gẹ̀dẹ̀, ẹyin, ẹtìmọ̀ 2,600. Ó mọ̀. $19,000 naira.
yẹn ló wà níbẹ̀ yẹn. Sábò local government ni mo bẹ́ẹ̀ pé wọ́n yẹ ọ̀pọ̀ ọ̀nà lọ sí bí ẹ̀sẹ̀ àti sáyé ọdún kẹrin ìsáyé orí ọjọ́ ìgbà ọjọ́ ìjà náà fún ẹ̀wọ̀ ẹ̀mọ́ bẹ̀ ọmọ kan tó ń gbélé mú. Ọjọ́ ìjẹ́jẹ́ ìṣọ́. Ní ilé iṣẹ́ gàrí, ẹ mọ̀ wọ́n jẹ́ 26,700. Ẹ̀rọ gàrí. Ṣàjẹ́ ni ṣàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n tún lọ gbogbo ọ̀dà ọ̀rọ̀ 40,000 àná máa fún mi màmá yìí. Ọlọ́mọlẹ́. Ọlọ́mọ ẹ̀. Lẹ́yìn kan. Ọlọ́mọ. Níbo? Hello. Ẹ má lọ wá. Kò tó ní ọdún kẹ́. Níbo? 37,830 lówó tó ń jẹ mí. Ìwé tí mo fi kọ́ sí ọlọ́run ẹgbẹ́ tí ìjà. Ẹgbẹ́ tẹ́ ṣẹ́ yẹn yóò fi kọ́. Ọlọ́mọ. Ọlọ́mọlẹ́. Hello. 4,000. Èmi yàtọ̀ ìmọ̀ lówó lé. Hello. 60,000 and 20,000. Ogun èlò. 20 over 40,000. Ẹ mọ̀ mí o. Ọlọ́mọ ẹ̀. Dáhùn bẹ́ẹ̀ ṣe. Nígbàdà tí mo mú àpò fara mi tí mo fọwọ́ rẹ̀ sí ìdájí àpò fún yín ẹ̀yin ẹ̀ mọ̀ mi. Lẹ́yìn kan. Ọmọdé oko. Ọmọdé oko olóòmọ. 34,350. Ọmọ ẹ̀. Yàrá ta lókè mú. Olóòmọ ẹ̀. Hello. 29,700. Ọmọ ẹ̀. Ẹ̀yin kọ́. 42,000. Afọlábí láti Adígbẹ̀ lọ́ba nípẹ̀dé ẹ̀sẹ̀. Lọ́ba nípẹ̀dé ẹ̀sẹ̀ tí lọ́dún kọ̀kọ̀. Tẹ́ ẹ mọ́mọ yín dání, ọmọ yín kékeré. Tí máa kọ̀rọ̀ ọmọ yín, ìṣẹ̀dá yín ajẹmí, àti tí máa kọ̀rọ̀ ọmọ yín. Lọ́ba nípẹ̀dé ẹ̀sẹ̀. Bàbá ẹ ti fàyè gbà obìnrin ìjú. Máa lọ. Lẹ́yìn kan. Ìdí àbá kó bá ra jà. Ọlọ́mọ ẹ̀. Ọlọ́mọ ẹ̀. Hello. 8,000 yóò pa. Máa lọ 8,000. Bísí títí ẹ̀ka látẹ̀lé wẹ̀rọ yálà ta 49,000. Ọmọ ẹ̀. Ọmọ ẹ̀. Ọmọ ẹ̀. Ẹni 16,000 ẹ̀rọ. Ọmọ Yorùbá kan ti jẹ́ ọmọ ìbílẹ̀. Ẹ tẹ́tí kẹ́ gbọ́ o, ẹ tẹ́tí kẹ́ gbọ́ nǹkan fẹ́ sọ o. Ṣé ìyá mi ni? Àwọn ọ̀rọ̀ ló ń bẹ̀rẹ̀ sí méjì bẹ̀ yẹn, ìtàlẹ́ méjì. Ìwà tó ń wù yìí ṣọ́dá kí ló rí tó fi wúrú wà kí ló rí tó fi wúrú wà tó ń lọ ẹgbẹ́ báwọn lọ ẹ̀mọ́ ní kí ni olú kí ló fún yín lórí ọ̀fẹ́ láti wà kí ló bá yín débẹ̀. Mo ṣe ń tà bá gbà lọ́wọ́ ẹ̀ nìkan tí bá tà gbèsè lò máa rí kí mi lè mú mi lè kọ̀ máa tí ọ̀ mo ṣe ń gbà káàkiri tí bá tà láì gbèsè náà ni ó já sí gbogbo èèyàn ọmọkùnrin jẹ́ ni wọ́n ń tàṣà. Bọ́lá tí tó ń jẹ. Èkó ní sà. Èkó àdàbí gbogbo èèyàn mọ̀ òpópó yóò bímọ sí tòsí. Mo ti tà lábẹ́kúta náà. Náà ẹ fara balẹ̀.
náà ẹ fi ara balẹ̀ ẹ̀rọ tí mo tún wá bẹ̀rẹ̀ sí ni pé àwọn ọ̀wà tẹ̀lé kí lẹ rò pé ó lè jẹ́ tó lè jẹ́ ìdájọ́ fún yín láti wọ ọlọ́run àtọwọ́ ọmọ Nàìjíríà. Káwọn ọmọ Nàìjíríà dárí jẹ́ Ọlẹ́ tí ṣe láti ta títí rẹ̀. Sálẹ̀ tó lọ gba ẹjọ́ àwọn ìlú wà ìṣe ìjẹ́jọ́. Ṣọ́bí yẹn ti lọ́bí ṣe máa ń gbé ẹjọ́. Má bọ̀ bí obìnrin. Lẹ́yìn ìgbà tó ń ṣe ètò, ókè a ti ṣe alẹ́ ìjẹ́jọ́ la ṣe. Kò lè jáwọ́ ẹjọ́ ṣẹ̀wọ̀n ẹjọ́ ṣẹ̀wọ̀n. Àwọn èèyàn lẹ́kún lọ́dọ̀ kúta. Níbi tí mo wà ni mo jòkó sí mo lẹ́gbẹ̀ẹ́ mọ́ ń gbani. Ìjọba ìfowó wá bá mi dé mi, èmi lọ ni mo dẹ̀ rí wọ́n dẹ̀ ní ìyá alájọ ẹ̀ka àárọ̀, mo dẹ̀ ní ẹ̀ka fún ọmọ. Ẹ jẹ́ gbọ́rọ̀. Lọ díẹ̀ mo kàn ní kó mú fóònù. Ẹ̀lò wọ́n dẹ́kọ̀ fún mi, wọ́n ti dẹ́kọ̀ ní 5,000, ẹ̀dẹ́kọ̀ fún mi 6,000, wọ́n tọ̀rọ̀ mi ní 6,000, ẹ̀dẹ́kọ̀ fún mi 8,000, ẹ̀jẹ̀ mi náà bí ní kan, mo ṣe kú sẹ́kù nìyẹn. Bẹ́ẹ̀ni ṣọwọ́ ní ìsè, wọ́n ní màmá, wọ́n ní kí ló ṣe yín, nọ́mbà ní à ẹnìkan làwọn padà lọ́wọ́ ẹ̀fẹ́ yẹn, kí ní kan ṣe nǹkan, kẹ́mi jọ, kí ní kan máa ń pè máa wọ̀ ní. Ṣé ẹjọ́ lóòótọ́, lórí èmi mo ṣe máa ń tó wà lára mi ó pọ̀, so màmá sáà ní kí má wọ̀ọ́rì, kí ní kan, mo wá mú torí mi lè dá ṣe, máa mú lọ sọ́dọ̀ ọkọ mi. Ọkọ mi dẹ̀ ní accident ní January 16, àwọn ní FFNC wọ́n kò sọ́ọ̀tì lánàá síbẹ̀, kò sí ọjà ọkọ lọ́wọ́ mi mọ́, àwọn aládùúgbò ló fún mi ní owó kí máa fi ta ọjà yẹn. Wọ́n mọ̀ kọ́ náà máa bí ibẹ̀ yẹn ọkọ ṣẹ̀ṣẹ̀ kú ni. Ìyá ní kí báwọn gba gàrí, mo lọ bá wúmọ̀ yẹn ní ọkọ lòun màmá ẹni bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀ o, ọmọ gàrí kóńgò mẹ́wàá fún ìjà. Àtúkò ló 5 litre lọ́wọ́ yẹn. Ìgbà tí mo jẹ́ dé kí ni yóò fún ọkọ mi. Ọkọ mi ní òògùn yá mi ní wọ́n rí. Mo ní ojú lórí ojú sàánú. Ìyá ọkọ mi dẹ̀ ló kì í máa wọ̀ọ́rì. Ó ní kí pé 5 litre. Ìyá dẹ̀ tún ṣẹ́jú mọ́ mi. Tí mo fi gbé 10 litre tó ń bèrè fún wọn. Mo wá kọ́ lórí mi láti ibi train. Mo wá rù dé first gate abúlé. First gate abúlé yẹn níbi tí àwọn kan ti ta bàbá Ìjẹ̀bú. Màmá níbẹ̀ làwọn ti ń tajà. Mo ní màmá, ebi bàá ilẹ̀ ti ń tajà. Bọ̀ bàbá Ìjẹ̀bú àti onítìmù mọ̀ bíbà yìí. Wọ́n ní ráwọn ní ètì àwọn máa close. Ìyá kan wà tí mo ní kọ́sọ́mù alágbọ̀pá làwọn gbé. Wọ́n á pè ìyá yẹn. Màmá ṣe mọ màmá yìí. Màmá wọn ní kí bí wọ́n ní pé ṣé àwọn làwọn fẹjọ́ sùn pé ẹnìkan rajà lọ́wọ́ àwọn kò sanwó. Ìyá kò gbà pẹ̀ náà níbẹ̀ ni. Ẹ̀yin ni tí mo sọ fún ipá màmá sanwó yín. Màá ní màmá ṣé kí gbọ́ ọjà yẹn fún wọn. Wọ́n ní ìgbé fún wọn. Èmi ti wá wò pé màmá mọ̀ wọ́n o. Ìgbà tó ọjọ́ kẹta, mo wá pè màmá mi màá ní màmá yẹn. Wọ́n máa ṣe lọ accuse àwọn méjì kan lápúlé ní ọ̀rẹ́ ṣáàjìjà. Ọkọ mi wá bí mi pé ọ̀ màmá kọ́ mi ìwà lè sọ̀rọ̀. Ìgbà tó yá mi lè mọ́ra mọ́ sáà fọ́sítọ̀tì. Lọ́kọ̀ máa ní à pé kí n fi wọ́n lẹ̀. Lórí bẹ́ẹ̀ ni bàbá ẹ sọ̀rọ̀ dáadáa nígbà ọdún òde bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ tẹ̀ ṣe. Ẹ̀rọ tó gbà ọ̀tẹ̀ tí ń wúwà tẹ̀ ìwà àmúlùmọ́lá ẹ máa lo ìgbádùn àwọn ẹjẹ́ ìsọ̀rọ̀ kí ni ìgbà ọdẹ bẹ̀rẹ̀ tó gbà ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀. Ìgbà tí mo padà bẹ̀rẹ̀ oúnjẹ níbi ọdún kan. Sọ láàrin ọdún kan àbọ̀lẹ́ lẹ́nu gbogbo àwọn tó wà ní jìbìtì. Ṣé láàrin ọdún kan àbọ̀lẹ́ ẹ sọ̀rọ̀ láàrin ọdún kan àbọ̀lẹ́ kí ni wọ́n fẹ́ bá wọn sọ torí ẹ ti ṣẹ̀wọ́n ìṣẹ̀lẹ̀dà wọn gbogbo àwọn ohun tó wà nílẹ̀ lẹ́yìn síta bá ní káwọ́ lé ní ẹ̀jẹ̀ tẹ̀ kò ń ṣe 5 million pẹ̀lú àwọn tí mo rí bí kí ni ẹ jẹ́ fẹ́ lọ́wọ́ wọn. Ẹ sọ̀rọ̀. Wọ́n ní láti ẹ̀dọ̀ 32 years. Ó dá ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi jẹ́ sí wò mí ìfúnlẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi jẹ́ wò mí. Ìyá gbọ́dọ̀ fún ẹbí gbọ́ mi. Ìyá yìí ló ń lo oògùn àfọ̀ṣẹ́ gbogbo àwọn tẹ́ orí wọ̀ sí èpè àfọ̀ṣẹ́ bí a bá ti lọ́yọ́ fún wa má yẹ̀wò ni. Má yẹ̀wò lọ́nà. Ó yóò tóbi ẹni tí ó bá tó ń rọ̀bá tabọ́ra díẹ̀ wọ́n máa mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ṣùgbọ́n ìyá yóò ti kọjá lọ. Wọ́n wà pé nọ́mbà ẹ̀wọ̀n òbí náà. Ìyá yìí lábẹ́ ẹwà àwọn èèyàn ẹwà gbogbo àwọn èèyàn àwọn tó ń tà rẹ̀ sí àwọn olóró ń ṣe rí àwọn olórí rẹ̀ sí. Ẹ gbàgbọ́ sí owó owó tó tó lọ. Ó lò gbó ó lò gbó. Orúkọ mi ni Rafiat Ṣẹ́tì.
látàdìgbẹ̀ ẹni tó dóhùn mọ́lé màmá yẹn ó wà níbí báyìí ó ní wọ́n kọ́lé pé kò ń ṣe ìyá wọn lónìí ilé ẹni tó dóhùn mọ́lé mọ́ adélé yẹn ó wà níbí báyìí ó ní kọ́lé màmá yẹn lónìí ilé ẹni tó mọ́lé